ẹ̀yin èèyàn léèwò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ yìí ò ní ìgbésẹ̀ tí bàbá wẹ̀rẹ̀ ńlá gbé láti fẹ́ ọ̀rẹ́ àǹtí wa wá sí inú ààfin. Ẹ rántí ọ̀rẹ́ àǹtí wa yìí tó jẹ́ pé wọ́n fẹ́ fi ṣe surrogate mother tẹ́lẹ̀ tó fẹ́ kó bá wọn gbé oyún. Wọ́n ní ìgbà tí wọ́n mú ọmọbìnrin yìí wá sí inú palace, wọ́n ní kábíyèsí ní rárá àwọn ò ṣe surrogate nǹkan kan. Wọ́n ní àtìgbà yẹn tí ọmọbìnrin yìí ti wá, bẹ́ẹ̀ ni ọmọbìnrin yìí kúrò nínú palace ńgbà yẹn tó di ìjà láàrin àǹtí wáyé àti ọmọbìnrin yìí. Wọ́n ní ìgbà tí màmá ọmọbìnrin yìí náà dénú palace ipe òun wá dá sí ọ̀rọ̀ yẹn, wọ́n ní bí màmá náà ṣe lọ mọ́ nìyẹn o, táwọn méjèèjì tán wà nínú palace bàbá wẹ̀rẹ̀ ńlá. A ti ṣe gist yìí rí, mo padà sẹ́yìn díẹ̀ ni. Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí gbé marriage proposal ọmọbìnrin yìí, wọ́n dẹ̀ sọ fún àǹtí wáyé, wọ́n ní inú àǹtí wáyé bàjẹ́ gidigidi gan ni. Wọ́n ní gbogbo ìgbà tí kábíyèsí ń lọ sí UK ni wọ́n lọ ń rí ọmọbìnrin yìí, ni wọ́n ń ríra wọn. Bẹ́ẹ̀ a tún ṣe gbọ́ gan, wọ́n ní anytime tí àǹtí wa bá ti wá sí Nàìjíríà, wọ́n ní bó ṣe bá ṣe padà báyìí, ìyẹn àǹtí wáyé ni o, wọ́n ní ṣe lọmọbìnrin yìí náà máa tó wá sí Nàìjíríà lẹ́yìn ìgbà tí àǹtí wáyé bá ti padà. Wọ́n ní àwọn àti kábíyèsí wọ́n ti wà in relationship bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí fẹ́ gbé ọmọbìnrin yìí wá sí inú palace gẹ́gẹ́ bí ìyàwó. Ẹ̀rí pó lágbára. Ọ̀rọ̀ ìyàwó yìí ṣàlùbá bàbá wẹ̀rẹ̀ ńlá. Gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó yín mà ní arábìnrin yìí. Ṣé ọ̀rẹ́ ìyàwó yín ló wá yẹ kẹ́ ẹ fẹ́? Èmi ò rò wípé nǹkan tó dáa ni. Lóòótọ́ àǹtí wáyé àwọn náà ti lè ṣe bẹ́ẹ̀ rí o, tó jẹ́ pé Queen Naomi mú wọn gẹ́gẹ́ bí sister tí wọ́n dẹ̀ ń ṣe wọléwọ̀de. Eventually ni àǹtí wáyé náà gba kábíyèsí náà di olórí láàfin. Ṣùgbọ́n kábíyèsí ẹrú ọ̀rọ̀ yìí dáadáa. Kí ló dé? Ṣé obìnrin tán nílùú ni tó wá jẹ́ pé ọ̀rọ̀ àǹtí wáyé ibẹ̀ ni ẹ ti wá fẹ́ ìyàwó? Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ làwọn méjèèjì. Tó bá tiẹ̀ jẹ́ pé arábìnrin yìí kò ní tìjú nítorí pé ó mọ̀ pé ọkọ ọ̀rẹ́ ẹ̀ níyín. Kì í ṣe gbogbo obìnrin ló ní tìjú, ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ ṣe. Àìmọye obìnrin náà wà níta tó yẹ pé ẹ lè fọwọ́ tọ́ báyìí tí wọ́n á dẹ̀ jẹ yín ní o. Kí wá lóde tó jẹ́ pé ọ̀rẹ́ ìyàwó yín lẹ fẹ́ gẹ́gẹ́ bí olórí? Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ̀ ń gbádùn mi? Bàbá wẹ̀rẹ̀ ńlá, bí mo ṣe kọ́kọ́ sọ síwájú, èmi ò rò pé ọ̀rọ̀ ìyàwó ni ọ̀rọ̀ yìí kàn ní ìsìn. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa tún gbogbo àwọn nǹkan tó yẹ pé ó ń ṣẹlẹ̀ nínú ààfin yẹn, bẹ́ẹ̀ ṣe máa tún ṣe tó jẹ́ pé inú gbogbo àwọn alálẹ̀ máa dùn. Òun ló yẹ kẹ́ ẹ gbójúmọ́ ní ìsìn. Òun ló yẹ kẹ́ ẹ mú ní òkúnkúndùn, nítorí pé a gbọ́ pé gbogbo àwọn sacrifice náà fẹ́ ṣe lẹ́yìn ìgbà tẹ́ jáde ní ọlọ́fin. Wọ́n ní ìkan nínú àwọn sacrifice yẹn, wọ́n ní ṣe ló gbiná bí a ṣe gbọ́ nìyẹn. Àmọ́ bóyá lóòótọ́ ni gist, àmọ́ bóyá rọ́ ni, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ la wá sọ fún yín, la wá torchlight sí. Wọ́n ní àwọn alálẹ̀ ń bínú. Bẹ́ẹ̀ náà ni a tó gbọ́ pé ẹ lálàá wípé ẹ rí àwọn àgbàlagbà lójú àlá. Wọ́n dẹ̀ ń sọ fún yín wípé nǹkan tẹ́ fẹ́ dáwọ́ lé lórí ọ̀rọ̀ àwọn ìyàwó yìí, wípé kẹ́ ẹ fura. Wọ́n ní ìgbà tẹ́ máa tají gan, wọ́n lẹ́rù bà yín ni. Wọ́n nítorí pé lójú àlá yìí wọ́n sọ fún yín pé kí ló dé tí ẹ múnú Queen Naomi dùn. Wípé tẹ́ bá ń ọ̀tí Queen Naomi, wípé inú àwọn ò ní dùn sí yín. In fact gan lójú àlá yìí wọ́n ní wọ́n ń sọ fún yín wípé inú àwọn ò dùn sí yín fún ìgbésẹ̀ tẹ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀yin èèyàn lé, allegedly ni o, nǹkan tá a gbọ́ la wá torchlight sí o.
kí wá lóde tó jẹ́ pé ọ̀rẹ́ àǹtí wa lẹ wá fẹ́ sí inú ààfin. ṣé ẹ rí tí àwọn ọba tó bá fẹ́ obìnrin tó bá fẹ́ ìyàwó, àwọn ọmọ bíbí ire Odùduwà ló yẹ kán fẹ́. àwọn ọmọ tó yẹ pé wọ́n jáde nínú ẹbí tó dáa ló yẹ kán fẹ́. nítorí pé àwọn tẹ́ ń pè lólórí yìí a gbọ́dọ̀ máa wo àwòkọ́ṣe lára wọn. a gbọ́dọ̀ máa wò wọ́n bí ẹni tó jẹ́ pé a lè kọ́gbọ́n lára wọn. kì í ṣe pé ayé wa di ayé ọ̀làjú. ẹ wá ń gbé àwọn tí ò tiẹ̀ yẹ kó jẹ́ olórí, ẹ wá ń gbé wọn sínú ààfin. gbogbo àwọn adélébọ̀ tẹ́ lọ gbé sínú ààfin kò yẹ kó jẹ́ olórí. lóòótọ́ ayé ti da ayé ọ̀làjú, wọn fi virgin wọn fi mú olórí mọ́ sínú ààfin. ṣùgbọ́n kì í ṣe ẹni tó jẹ́ pé wọ́n wà ní abẹ́ ọkọ tó ń ṣàbíyamọ́, òun ló wá yẹ kẹ́ ẹ kó sínú ààfin gẹ́gẹ́ bí olórí yín. ẹ̀yin èèyàn lé nǹkan tá a tún gbọ́ nìyẹn o. tó ní bàbá wa wọ́n ní wọ́n fẹ́ ọ̀rẹ́ àǹtí wa gẹ́gẹ́ bí olórí. wọ́n ní àǹtí wa sunkún nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. èyí ò dáa o, èyí ò dáa rárá. Ọlọ́run Elédùmarè ọba láàánú á kọ́ bàbá wa ní gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe, tó jẹ́ pé ó máa mú inú àwọn alálẹ̀ dùn, tó dẹ̀ jẹ́ pé kò ní fa wàhálà, kò ní fa ìdààmú, kò dẹ̀ ní mú nǹkan burúkú, kò ní mú dání. nítorí pé gbogbo àwọn olórí tẹ́ ń kó wá sínú pálásì yìí, ẹ mọ nǹkan tí wọ́n ń gbé ṣe o, ẹ dẹ̀ mọ ibi tí wọ́n ń rìn sí. ẹ̀yin ń fojú obìnrin wò wọ́n, ṣùgbọ́n eré tó ń sá kì í ṣe eré kékeré. ẹ̀yin èèyàn lé nǹkan tí Queen Naomi fi ní àwọn ò fẹ́ wá sínú pálásì kábíyèsí nìyẹn, nítorí pé wọn ò lè sáré bí àwọn olórí yìí ṣe ń sáré ju pé kán máa gbàdúrà lọ. àdúrà dẹ̀ ló ń gbà, agbára kì í gbà. èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run ti gbàdúrà Queen Naomi. ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. àfi kí Ọlọ́run kó ṣàánú kábíyèsí o, nítorí pé mi fíw pé kò yẹ kí wọ́n fẹ́ ọ̀rẹ́ àǹtí wa gẹ́gẹ́ bí olórí. tán bá tiẹ̀ wá máa fẹ́yàn ìyàwó, kán wá ẹni tó jẹ́ pé àwọn èèyàn gan á kan sára sí wọn pé wọ́n fẹ́ níyàwó, kì í ṣe irú àwọn obìnrin bíi ti ọ̀rẹ́ àǹtí wa yìí tó ń gbọ́kọ rẹ̀. tẹ́ bá dẹ̀ ti wá gbégbèsè pé fẹ́fẹ́ gbogbo àwọn olórí, ẹ yọ̀ǹda Queen Naomi o, ẹ jẹ́ kí wọ́n move on pẹ̀lú láìvù wọn. àwọn èèyàn ní kí Queen Naomi ní sùúrù. Queen Naomi ti ní sùúrù tó, wọ́n ti ní sùúrù tó. àfi tó bá jẹ́ pé kábíyèsí ò fẹ́ ìyàwó kankan, àwa igan a máa bẹ Queen Naomi kan ní sùúrù, torí pé ọmọ wà láàrin wọn. ṣùgbọ́n tí kábíyèsí bá gbégbèsè pé àwọn fẹ́ ìyàwó, àwọn fẹ́ ìyàwó míì, abẹ́tà kan yọ̀ǹda Queen Naomi. abẹ́tà kan jẹ́ kí Queen Naomi gan kan move on pẹ̀lú live wọn, nítorí pé ọmọ kékeré ara Queen Naomi sì ni Queen Naomi. èèyàn yìí ni wọ́n, tọ́lọ́ nífẹ̀ẹ́. Ọlọ́run ò dẹ̀ fi wọ́n sílẹ̀ ní ìgbà kankan. mú mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yọ́ lọ́hùn. ẹ̀yin èèyàn lé gist ti ń gùn, tí n bá máa mú next gist wá, màá tún wá díẹ̀ nínú ẹ̀ máa fi kún. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa. à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ má gbàgbé kẹ́ subscribe o,
kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá gbogbo yín á lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers àti new subscribers. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yìí ṣe o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.